sí náà ṣe fẹ́ fi ẹ́ jófin náà ṣe pé ọlọ́pàá pé ẹ wá ọlọ́pàá ẹ gbà mí ẹ wọ ọmọ arákùnrin tó nù fẹ́ wá fi ọmọ kékeré. kí lè ṣe oògùn owó ojú mi àti etí mi bí mo ṣe ń gbọ́ láti máa ń láti bí ìlàsẹ̀ tí mo ń kọ́ńtró ẹ̀ pé kí wàá lo ọmọ mi ò lè parọ́ mọ́ fi ọlọ́run bá búra sá. kó wá lò mi ò dẹ̀ ló mo rí gbúgbọ́ mo tún rí. pé kó wá lò fún kí. mi ò kọ̀ wọ́n sọ fún mi inú mind mi màá tó bá ń sọ̀rọ̀ nínú ọkọ̀. ọ̀ mẹ́rin tó bẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà àjẹ́ ká dúpẹ́ fọlọ́run pé orí ọmọ ọlọ́mọ. kó bá wà lóde orí ọ̀ bàbọ̀ tó ọmọ rẹ sí ibi. ọmọ tó fẹ́ wá lò kí lórúkọ ẹ̀. Jọmilójú òun ló fẹ́ wá lò kí ló fẹ́ wá lò fún. àjòwò lọ́dún. àjòwò ló fẹ́ wá lò fún. bẹ́ẹ̀ sọ. báwo ló ṣe jẹ́ sí ẹ. ọmọ àti mi gbọ̀ngàn. ọmọ àti ẹ. àjọ ń tọ́jú ẹ̀. ó ti tọ́ ọmọ ọdún mélòó. bí ọdún 6 sí ọdún 7. ọdún 7. nǹkan tó wá ṣe báyìí ṣe ó dáa ọ ṣé ó bójú mu. kì í ṣe nǹkan gidi sá mi ò. kò ṣe nǹkan gidi. mo màmá tọ́jú ẹ̀ mo fẹ́ràn lọ sùn fẹsẹ̀ rí tó. lẹ́yìn tó bá ti lò tán tó fi ṣoògùn owó tán àwa máa ràn lọ sí sùkúl. kàyéfì ńlá leléyìí torí bá tiẹ̀ ṣe ń pàkan nìkan rú ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní Adó-Èkìtì lẹ́kìtì tuntun ti tẹ ọ̀dọ́kùnrin kan eléyìí tó mú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ láti fẹ́ lọ́ọ́ fi ṣe oògùn owó bóyá ká dẹ̀ṣẹ́ nípò ká sọ wípé kó fẹ́ ṣe àjò owó ni nínú ọ̀rọ̀ tó ń sọ wípé òun ti wò wípé tóun bá ṣáájú owó ọ̀hún tán òun máa tọ́jú ọmọ náà lọ sílé ẹ̀kọ́ ọmọ 23 years tó fẹ́ lu ọmọ 6-7 years láti fi ṣe àjò owó. ẹ jẹ́ kí n máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì pé wọ́n kó iṣẹ́ takuntakun torí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé yìí. ọmọ ọkùnrin tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí ló sọ wípé Kwara lòun ti wá ṣùgbọ́n Èkìtì ni ó dàgbà sí tí ìyá àti bàbá rẹ̀ ṣì ń bẹ ẹ̀gbọ́n rẹ̀ gangan ló ní ọmọ ó ní nǹkan kan bá òun sọ̀rọ̀ láti bí ọdún tó kọjá pé kóun ṣáà tiẹ̀ wá lu ọmọ náà kóun wá lu ọmọ náà ẹgbẹ́ orúfẹ́ ẹ̀mí burúkú wo la lè pe eléyìí. ẹ jẹ́ ká pe àwọn ọ̀dọ́ wa ṣàkíyèsí ìṣọwọ́ tí wọ́n fi ń wá owó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti pọ̀ jù ọ̀nà tí wọ́n gbà wá owó yìí ó kù díẹ̀ káàtó eléyìí tún jẹ́ kàyéfì kí máa fi lè sọ fún gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ ará pé ọ̀rẹ́ ò sí mọ́kárẹ́ ní bárìn ló kù ẹ má finú tán ẹnikẹ́ni lábẹ́ bó ti wù kó mọ̀ pé alágbájá àbúrò mi ọmọ ẹ̀mí ni ó léwu jọjọ ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ má ṣí ojú òpó náà sílẹ̀ nísìnyí láti lè jẹ́ kẹ́ ẹ gbọ́ nísàn kí lójú wòye yẹn jẹ́ àpàdé ní comment section tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́yìn darapọ̀ mọ́ nìkan ní Ajara Malifa TV ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. ẹjọ́ torúkọ lọ́sẹ̀ báàgì ẹ̀dá ẹgbẹ́ báàgì ẹ̀fọ́. kí lórúkọ ẹ. kò lè fi kọ́ọ̀rùn mọ́ kò lè fi ẹ sọ sí lọ́rùn. kí lórúkọ ẹ. Solomon. Solomon kìíní. Fábíyì Solomon. ọmọ ọdún mélòó ni ẹ. 23 years old sir. máa wojú bí. 23 years old sir. 23 years. Bẹ́ẹ̀ sir. ọmọ ìlú wo ni ẹ. Kwara State sir. Kwara níbo ní Kwara. Ayédùn. Ayédùn. ó ti tọ́dún mélòó tó ti dé Èkìtì bí Adó-Èkìtì. ibi náà bí mi sí ibi náà. bí ẹ sí. ìyá àti bàbá ẹ ń kọ́. wọ́n máa lé. kí ló wá ṣe ń bí. mo wá láàárọ̀ mo ṣe ń gbọ́ voices inú máa ń mi. mo wá máa láàárọ̀. question mi tí bá ti di ẹ yes or no before you explain. bẹ́ẹ̀ mo wá láàárọ̀. kí ló wá ṣe ń bí. wọ́n ní mo fẹ́ ṣe àjò owó wọ́n lẹ́ni tí wàá rí mọ̀ mo lè ní mo lágbóró so wọ́n á ní mo lè mú wá wọ́n ní ṣé mo lè mú wá mo ní mo lè mú wá. tó wàá fẹ́ fi ṣe kí ni. àjò owó. òfin àfi ṣe àjò lábẹ́ ní owó. kò ní kú. wọ́n ní kò ní kú. bẹ́ẹ̀ sí. iná ló máa ṣe. wọ́n ló máa sí. ó kàn máa sí. bẹ́ẹ̀ èmi náà. tó bá ti ń síkì yẹn kí ló máa ṣẹlẹ̀ sí wọ. wọ́n ní màmá káṣà tó mo lè promise pé máa rán lọ sí máa ṣe everything fún. kò jù bẹ́ẹ̀ lọ sà. ọmọ tó fẹ́ wá lò yìí kí lórúkọ ẹ̀. Jọmilójú òun ló fẹ́ wá lò kí ló fẹ́ wá lò fún. àjò owó lọ́dún. àjò owó ló fẹ́ wá lò fún. bẹ́ẹ̀ sà. báwo ló ṣe jẹ́ sí ẹ. ọmọ àti mi gbọ̀ngàn. ọmọ àti ẹ. àjọ ń tọ́jú ẹ̀. ó ti tọ́ ọmọ ọdún mélòó. bí ọdún 6 sí ọdún 7. ọdún 7. bẹ́ẹ̀. nǹkan tó wá ṣe báyìí ṣe ó dáa ọ ṣé ó bójú mu. kì í ṣe nǹkan gidi sá mi ò. kò ṣe nǹkan gidi. mo màmá tọ́jú ẹ̀ mo fẹ́ rán lọ sùn fẹsẹ̀ rí tó. lẹ́yìn tó bá ti lò tán tó fi ṣoògùn owó tán àwa máa ràn lọ sí wọ́n ní kò ní kú nǹkan tó sọ fún mi nìyẹn sá. ok. gbàgbọ́ ló wà fẹ́ pé pẹ̀lú.
kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Solomon sir. Solomon. Bẹ́ẹ̀ sir. Ǹjẹ́ wọ́n mọ̀ pé ẹni tí o gbé ọmọ ìwá sí ọ̀dọ̀ ẹ̀ tó fẹ́ wá fi ṣe ájò owó, ǹjẹ́ wọ́n mọ̀ pé ọlá pé ó jẹ́ èèyàn Ọlọ́run àti pé nǹkan tí wọ́n ń sìn pé wọ́n fi èrú kún náà ṣe náà ṣe fẹ́ fi ẹ̀yìn òfin náà ṣe pé ọlọ́pàá pé ẹ wá ọlọ́pàá ẹ gbà mí ẹ wọ ọmọ arákùnrin tó nù fẹ́ wá fi ọmọ kékeré. Eré ìṣòògùn owó. ojú mi àti etí mi bí mo ṣe ń gbọ́ láti máa ní láti bí láṣẹ tí mo ń control ẹ̀ pé kí wàá lo ọmọ mi ò lè parọ́ mọ́ fi ọlọ́run bá búra sà. kó wá lò fún kí ni mo ń gbúgbọ́ mo tún rí. pé kó wá lò fún kí ni. mi ò kọ̀ wọ́n sọ fún mi inú mind mi màá tó bá ń sọ̀rọ̀ nínú ọ̀ mẹ́rin tó bẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà àjẹ́ ká dúpẹ́ fọlọ́run pé orí ọmọ lọ́mọ. Kó bàbá bọ̀dé. Orí ọ̀ bàbá bọ̀dé ọmọ. Ẹ tẹ́tí sí ìkéde yìí. Ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì í sí lo epo, ìyẹn ni sólà àti ìnvátà. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti ìnvátà kì í fi ṣeré. Bákan náà, wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́ o, Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí ìnvátà. Ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́. Bí ẹ bá fẹ́ ní ńlá, ó ń bẹ. Bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan, yàrá méjì, yàrá mẹ́ta, odidi ilé, wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára. Ẹ ṣe kàn sí Thompson Technology Productions. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810 502 0353 0810 502 0353.